ẹ wò wá ẹ̀dá bó ti rí o ìwẹ̀ dá o. ìbàjẹ́ 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 ló ń báyé jẹ́ ìbàjẹ́ ìbàjẹ́ ayé ẹ wá wo ìwẹ̀ dá o ó dá mi lójú gbangba ìwẹ̀ dá ló ń sáyé lókun. bàgbàdùn bá tètè yọ lórí ẹ̀bẹ̀ bó bá pẹ́ títí á di koríko bó jẹ́ peter bíbẹ̀ náà ni ló mọ̀ ọ́ ṣe méjèèjì máa ló lẹ́sàn kẹ́mọ̀ dájú bíbàjẹ́ bákọ̀ lápọ̀jù òǹtẹ̀dà ọ̀kà sí ọ́ ò lè fà kó wá. ó dá mi lójú bàbá ìwẹ̀dà ló sáyé lókun. láti ìdílé wa mo ti wò ní lẹ́sìn ilé wa. ìdí mo wà kí ni eré kí náà ẹ máa rí mo mú òfin ní ìlà ní kí ọjọ́ pé kìkì gbà náà gbogbo ẹ̀. kò dẹ̀ ní ṣúgà o honestly eléyìí ti ẹ̀ dá ó ní ọ̀sán ẹ̀wọ̀n ẹnu máa ń jẹ́ kéèyàn diet ara máa fúyẹ́. èmi ọmọ ọlọ́sàn bóyá ń sọ èlé mo ṣe gbà pé ọlọ́sàn nù. ẹwà kí ló bá bòṣì láàrin ìrìn àti ẹ kí ló bá forí burúkú yẹn fún ẹ kí ló bá forí burúkú yẹn fún ẹ ibo ló ti rí drink ọwọ́ ẹ. inú fridge náà. inú fridge ṣé mo wá gbélé ẹ lórí ń bẹ. bọ́ ó sì kún bẹ́ẹ̀ náà. ṣé mo ní kó lọ mú kò tiẹ̀ lè dùn mí fún ẹ nítorí wọn ò mú irú ẹ̀rí ní ìròyìn bàbá ẹ̀ ò dẹ̀ rí irú ẹ̀ rà. jóná sọ ọmọ tó sọ lẹ́nu sá orí mi ń jókòó báyìí o sì ń sọ̀rọ̀ sí mi náà. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fọlọ́run bàbá yín mi ò tí ì gbé dọ́dọ̀ yín o ọmọ yín ni mò ń bá sọ̀rọ̀. wọ́n fẹ́ gbé dọ́dọ̀ mi kọ́ búdòsà ló gbé wá ọwọ́ àfi kílẹ̀ àlejò mi gan lórí ìjókòó. ọkọ̀ jẹ́ àgbọ̀kan rẹ̀ tó mú ni. ẹ jọ̀ọ́ ló ń sọ̀rọ̀ sí báyìí. ẹ jọ̀ọ́ ẹ ṣáà ní pé mi ò tí ì gbé dọ́dọ̀ yín bí yàtọ̀ ọmọ yín wí tí mo gbélé lórí ni. ẹ gbọ́dọ̀ fẹ́ gbé dọ́dọ̀ mi olóòtú ìgbé dọ́dọ̀ mi wà wájú mi ó ti sọ̀rọ̀ sí mi náà pé ṣé mo ra rú ẹ̀ fún rí. honestly mi mú drink ń ṣe dáàbì mi náà. mo máa gbé drink sínú fridge ni o mi ò gbélé lórí ń bẹ ó dẹ̀ lọ gbé ó dẹ̀ mú mo tún bá sọ̀rọ̀ ó tún lè máa bá mi sọ̀rọ̀ ó tún lè máa pariwo mọ́ mi. ó sọ pé mo mú drink nínú fridge of which ó sì ṣẹ́kù síbẹ̀. ọkọ mi lè ní pé kìíní àfúdéjú lè sọ̀rọ̀ sí dáàdì èmi ni mo mú drink mo ṣe dáàdì náà mo ṣe dáàdì ló mú drink náà. ẹ wò kọ́tẹ́ yìí náà sọ lẹ́nu. kí ni mo ń sọ. ẹ sọ̀rọ̀ bí ẹni tí ò ní kíní. Ayọ̀mídé èmi lọ sọ̀rọ̀ fún lóṣèlú lọ sọ̀rọ̀ lọ́n fọ́ sórí láì. Ayọ̀mídé òun náà lè drink right. pẹ̀lẹ́ ṣé drink yẹn rèé àbí. Ayọ̀ is this the drink. drink ẹ ló wà lọ́wọ́ yẹn. òun rèé àbí. ó ní náà. ó ga o. This is too much! I can't take it! I can't take it anymore! Oh my God! That is too much. Not too much. Ẹyọ mẹ́jọ kí ni ẹ fi sínú lẹ́yìn báyìí náà? Ọyọ wọn kò yọ ní ma. Ẹyọ mẹ́jọ ti ti òkọ́ nínú àyè ní sọ fún yàrá lónìí. Ilé náà wà pọ̀ ẹ ń dún ní kí la gbé kiri náà jù báyìí torí Ọlọ́run yé tí wá jẹ́. ẹ wò èmi ò ṣáà láì pò nǹkan tó ń ṣẹlẹ̀ honestly láti ó dùn mí gan náà ẹ wò ó tápọ̀ bá ṣe ṣan ìyẹn máa ń ka sórí ni o ṣé dandan ní ká máa gbé mi báyìí ni ṣé tó kí mọ́ mi wọ́n sọ school fees mi lọ ṣe ní jẹ́ kí n gbádùn tí mi ò ní rí mú mi ṣé wọ́n fẹ́ pa mí ni ọwọ́ dídẹ̀ lára ń fẹ́ o ẹ wò dájú mi a lè gbá ní síta ká máa gbàbẹ̀ wá sí ibà ẹ máa gbàbẹ̀ wá ṣiṣẹ́ kí ló dé gan náà. ẹ sórí ọ̀rọ̀ lọ sọ ẹ yóò bá bọ̀ wọ́n ní tó gbé kótó kó gbé tì í àwa tá a sì kó bẹ́ẹ̀ náà àdá lápá sórí wà bí wa tá a wà bí onírísì lónìí ní sàlàyé fún ọ. ọ̀gá àkókò ìfẹ̀kẹ́ ẹ̀ máa ronú kankan mọ́ bẹ́ẹ̀ bá dé ní ẹnu ìfẹ̀kẹ́ ẹ̀ máa ronú mọ́ ọkọ̀ bá ti tẹ̀ bá a mọ̀ kàn ní èèyàn sì lọ ká èèyàn ni wọ́n ọlọ́ọ̀bá ni tẹ́wọ́n táyé bẹ́ẹ̀ rí ẹ̀pẹ̀lẹ́ mọ́ ọ̀gá àbá. Yes, ma. Amima. Ìdílé máa lọ ma. Ṣé rí wọ́n ní bàbá kú bàbá tó kù náà. Bẹ́ẹ̀ ni.
ṣé ẹ dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí olórí ilé wọn. òun náà ló lórí òun náà ló dẹ̀ ti kú yẹn òun náà ni bàbá tó kú òun náà ló dẹ̀ ti kú yẹn mo wá wò wípé bó ṣe jẹ́ pé ẹ̀yin máa ń wá ẹ̀ máa ń lọ yẹn èmi fẹ́ kẹ́ wá bí kẹ́ máa bá wa dé kẹ́ ẹ má lọ mọ́ kó jẹ́ pé ọ̀dọ̀ wa lẹ máa wà nítorí wípé ọlọ́run kó má mọ̀ wá ṣé ráwọn ọmọ kan ti ń díjú sí mi mo wo pé jọ̀wọ́ lọkọ mi kú tẹ́yìn tí láwọn ọmọ tí ò tó mi wọ́n ti ń díjú sí mi pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ tó wà lé. àbí olórí burúkú wà láwọn èèyàn ni ijó náà ni ọ̀gá lọ wọ́n ti ń dojú sí yín. wọ́n dí gidi ni o. ojú wọn fọ kan yìí ni gbogbo àwọn tí ń dojú sí yín wọn gbàgò kan yìí láyé wọn ni. níbi tí ọjọ́ orí mi díẹ̀ gbà mí. pẹ̀lú ẹ̀jẹ̀ àtàwọn ẹni tó dàgbà yìí. olúwa ń gbọ́ èmi. èmi ò sì rí nǹkan kan wò. ni mo fi wá wò pé boys quarters yẹn ẹ kúkú mọ̀ pé mo ti fọ́ ní ìṣẹ́ dáadáa. jíjẹ mímu gbogbo tẹ bá fẹ́ tẹ wọn máa jẹ tuntun kún sálárì yìí kúrú ẹ má wà báyìí kó dà. káàtì ẹ̀rẹ́ ni ta máa lọ kọ́rọ̀ wa bá tàbá máa kẹjọ́ wa bá tínú tiwa náà máa dùn pé àlọ́ lórí ìkànnì òde. ó yé mi kò burú n tètè sọ̀rọ̀ ń gbà ń kẹ̀sì lórí rẹ̀. bí kò jọ là. lọ́la òde yìí. ẹ̀rù ti ń bà mí àwọn ọmọ ìgboro ilé. ẹ má jẹ́rú àbáyé olórí burúkú náà mọ̀ ọ́ tẹ́ ẹ sọ òótọ́ ni obìnrin ni obìnrin tó náà mọ yín wọ́n lè wá ba fáyà wọ́n sì rán yàn sẹ́ ibi tí wọ́n ń lọ ní ọmọ fèsì ti wọn níbi tí ẹ sì dàgbà dé ẹ̀mí ẹ̀yin ò lè mọ tún gbọ́n bí èwe mọ́. ẹ bá mi kílé ẹ ṣeun gan ni o mo dúpẹ́ o ó dàbọ̀. solution gan ló wá láti ń bíbí èrè lónìí ìdí solution wo. ẹ wo mo reason pẹ̀lú nǹkan tẹ́ sọ àmọ́ ṣe rí mi sọ pé mọ́mí ò nice kí ẹ má bòyọ lọ́run mọ́ra mi sọ pé wọn ò nice ó ṣe rí àwọn ọmọ méjì èṣù ni wọn. ìwọ kọ́ sọ fún mi pé èṣù ni wọn àwọn gangan làbó ìbílísì ìbílísì yẹn ṣe gbé èṣù àmọ́ síbẹ̀síbẹ̀ náà ní tí màmá wọn ṣe náà ló ti àmọ́ ro olùjá máa ro eléyìí tí wọ́n wá sí ń di àwọn ọgbọ̀n kódà kí wọ́n mọ kọjá kí wọ́n máa wẹ̀ nú àgbo ìyá wọn gbọ́n tiẹ̀ sí òkú ìwọ orú káwá ro àmọ́ orí ti náà ni ṣùgbọ́n isi dọ́tà no anointment your long. ìṣàlù ìmẹ̀ tí ẹ máa bẹ̀rẹ̀ nìyẹn. ṣé Bọ́lájí ò bèrè ni? No, ọ̀rọ̀ tó. Ayọ̀ jẹ́ àlọ́bẹ̀ yẹn o. ṣe ṣọ́ọ̀kù máa fún wa lówó mẹ́ṣà. O jẹ́rìí mi, èmi á mú ẹ lọ bí tán ti fi fún ẹ lówó. Jẹ́ àlọ́jọ́. owó ni kókó bá ti máa yọ owó. Trust me. No, o lè ó láìka owó jù. Kẹ́yìn take care, madam. Yes, sorry. Wow. Àwọn ọmọ mi kọ́. Oh, see around. Please, can I get a basket? Of course, yes. Hold on. I'm coming. No, don't worry. Let me help you. No. Of course I can help you. Don't worry. Trust me, I will. Are you sure? Okay. You're welcome. Thanks. It's okay. àárí bẹ́ẹ̀ lọ àárí bẹ́ẹ̀ lọ kọ́lọ́ wọn sànù wa ni o. irú àwọn ìwà jàǹdùkújà. àbí èmi sì ẹ̀ ti fẹ́ bá wọn wí àìsí ilé yín ni. mo ti sọ fún yín kẹ́ máa bá wọn wí kí ló dé tẹ̀ ń dóde mi. ẹ ní láti dóde mi nà kí lè fẹ́ máa dóde mi tó bá bá ti ṣe ohun tí ò dáa. ẹ bá wọn wí straight away ẹ nà wọn bẹ bá ṣe bẹ bá máa nà wọn. My money! Money! sẹ́rìn kan sẹ́rìn kan ṣàìsàn tó ọ̀fẹ́ pé wọ́n ti kú ni. ẹ wò fi ṣe wó mi sẹ́rìn fi ṣe wó mi. wọ́n máa ọtí mọ́ mami bí kíní ẹ wò fi ṣe wó mi. mami náà ní kí n máa nù ọtọ́ bá ti sẹ́. èmi mo ní kó máa bẹ́ẹ̀ wí ẹ ti bàjẹ́ jù ẹ ti bàjẹ́ jù o mo fi rules and regulations lẹ̀ fún wọn mo dẹ̀ ní kó máa tẹ̀lé ìwọ àti kejì ẹ̀dẹ̀ débẹ̀ ẹ̀dẹ̀ sọ fún pé ìtẹ̀yìn bá fẹ́ lẹ́yìn fẹ́
Now tell her you're sorry. Mommy. Tell her you are sorry. And let me see sorry in you. Sorry. Like you mean it. As in sorry properly. Say it to her. Sorry. Mo ti ní kó máa nà yín o. Mo ti bẹ́ẹ̀ ni mo ti ní pé kó máa nà yín bàbá kú. Mo ti ní kó máa wọ́n máa tún ṣì nà ẹ́ anytime ẹ má wá tó tèmi pé kí n dé. Tó bá ti ṣe ẹ bá wọn wí straight away. Mọ́mí. bá ti rí àwọn aláàdé kì í. Tó bá ti rí ẹ nà. ẹ ra abúlé lẹ́nu méjì. Ẹ nà. ìyá àbẹ̀tẹ̀ ó lè lò lè máa fọwọ́ nà. Àwọn tó bá ti kọ̀ tó bá lóhùn òní bọ̀ wọ́n jáde ti jáde. wọ́n lọ nílé. go inside. Lọ́dẹ̀ bá try. àṣekò. Mommy. go inside. Go inside. Mommy, this guy is bullying me. Go inside. Stop it. Go inside. Ọ̀rẹ́ kí lè wá wò tó fi kẹyọ. Ṣé bẹ́ẹ̀ dẹ̀ sọ fún àwọn tó ń kó wa kó máa kó wọlé òun bẹ́ẹ̀ ṣe é ṣe o. Ilé náà ti tàn gbogbo ìdíbí ìbàlá fún òkú ẹ̀. ẹ ká sọ̀rọ̀. Olùṣọ́lá ń gbóò nìkan. Ọjọ́ mẹ́ta. Pẹ̀lẹ́ àbáwò ni ìjà. Ẹlẹ́dìá. Àdúpẹ́ lọ́dọọdún. Ṣé wà ló máa ń gbé bá sí fẹ́ẹ̀? Nígbà tó bá ń gbé owó bá fẹ́. Kí lè fẹ́ràn? Tó ẹ̀mọ́ pẹ̀lẹ́ lè máa ra ilé náà kẹ́ máa fi ìfilẹ̀ o. Because mo náà tún pẹ̀ ti ra àwọn náà fẹ́ tajà ní ẹ̀rọ. Yàtọ̀ sí àwọn nǹkan tá a máa ń rà bí ó tún láwọn nǹkan tí mo láìkì o. Kí lẹ fún láì? Ṣé rí ọmọ tó kọjá yìí ọmọ alálùbáríkà ni o. Oh, I see. Tá a bá wá bí báyìí á máa gbé wa gègègègègè ni yàtọ̀ sáwọn méjì tó kù yẹn. Àwọn wo ni? Àwọn mi mọ bóyá six girl yín ni wọ́n pupa báyìí wọ́n ṣọmọ o ó mọ̀ ni wọ́n á kàn sọ̀rọ̀ sí wa ṣàpàtì wọn ní manners wọn ẹ dáhùn padà sí bẹ́ẹ̀ tí rí wọn kọ́ má kó bá yín o. Ẹ kò burú máa tún máa bá wọn sọ̀rọ̀. Ọmọ ọ̀dà gbé báskẹ̀tì òkè. Ara nǹkan táwọn sọ nìyẹn ọmọ lélẹ̀. Ẹ ti máa ń gbé dání. Ṣé táwọn ti bí yẹn máa ń bu yín? Tábà rí wọn báyìí máa ń padà ní. Àdẹ̀ ní ṣòpò rajà. Bad, baby Kuluba. Baby Kuluba. Bad, baby Kuluba. Ẹ bá di àdìgá apọ́nìṣẹ́ ọ̀pọ̀ yìí o, ó ti ń kawọ́ o. Ẹ wà! Àǹfọ̀, tó ti yá ni? Yàbò. Àǹfọ̀ náà. Tó ti yá ni gbogbo ṣe sọ. Mọ́tò lè nù látàárọ̀. Ìwọ náà ò dé lájú ẹlẹ̀. Òun wò wọ́n nu mọ́tò. Ṣé kí iṣẹ́ kí lo gbàgbọ́n? Ṣé ò lè help dáàdì ẹ̀ ni? Kí lẹ fi yàtọ̀ sí ẹrú? Sálárì tẹ̀ ń gbà ló make difference yẹn. Tí bá ń ṣe mọ́mì tó ní kí wọ́n náà máa lọ sí school. Mo mọ̀ nǹkan tó yẹ kó máa ṣe náà, you know. Mọ́mí, ọ̀rọ̀ burúkú wo ló jáde lẹ́nu? You know what? I've given him the key since. He is still on it. He is still... Why is she so stupid? Ṣé àgbàlagbà ló sọ̀rọ̀ síbẹ̀ ẹ wo ẹ má ṣàbínú torí Ọlọ́run. Kí ló ṣe é? Kí ló ju ọlọ́wọ́ tó lè fi jólẹ̀? Ìwọ àti àbúrò ẹ̀ ti kọjá ẹni tó lè tẹrù pé ó lè máa tún gbogbo inú ilé ìṣe. Kí ló ṣe? Má fọ etí ẹ. Kí ló ṣe é tẹ̀lé fọ mọ́tò? Ṣé torí pé mi ò jẹ́ kó máa fọ mọ́tò? Ọmọ tí ọ̀fọ̀ abọ́rí tẹ wá ní ọmọ fọ mọ́tò. Kò lè fọ mọ́tò ń da yìí. No, don't embarrass me now. I'm embarrassed. Èmi embarrass ẹ. Mo embarrass ẹ. I'll give you another one, idiot. Mo embarrass ẹ. Look at the way you're talking to them. Orí pọ̀ bàjẹ́ gan. You pick up your key and go to school. Gba orí ẹ fún ẹ dànù. Idiot. Máa wo àbánú máa mo wà bánú jẹ́ ń bẹ̀. Open the door for her. And then not just come in now. Open that door. Oh, come in. Oh. Tó bá ti dé, you start to wash my toilet. Ó máa bẹ̀rẹ̀ sí ní wọ for toilet mi tó bá dé. Toilet mi yẹn ó máa bẹ̀rẹ̀. Every day you wash it. Oníbàjẹ́. Ẹ jọ bọ́ closet nù. Ẹ mọ̀ jọ. Ẹ jọ ìmọ̀ ẹ máa lọ ọmọ ìbájọ. Ẹ rà wọ̀. Ẹ rà wọ̀. Ilé ìbàjẹ́ sílẹ̀. Ṣé ìwọ mọ̀ yìí? Oní ò lè parọ́ fún ẹ o. Wọ́n mi try gan o. Láti gbogbo òṣì fáwọn girls yẹn fojú ẹ rí. Because mom is so nice, even to the extreme. Èmi náà rí bẹ́ẹ̀. Àwọn ará ilé ẹ̀ wá ń kọ́ bẹ́ẹ̀ o. Àwọn yẹn. Òye ṣe náà tún wọ̀ sí.
In fact, sori bo àwọn this time, ó tún ti pọ̀ sí yàtọ̀ sí tẹ́lẹ̀. Sori ti tẹ́lẹ̀ yẹn kékeré ni. Sori wọ́n kàn frustrate me, wọ́n kàn ní mi lára for no good reason. Wọ́n kàn snob me, wọ́n tún máa ignore. Even I don't even know what to say. Mi ò tell a place because nǹkan tí mo ṣe. Mo ń ṣẹlẹ̀ ló jẹ́ lọ́sọ̀dọ̀ wọn bẹ́ẹ̀. Mo láyè lọ fún ọ̀rẹ́ rẹ̀. Alpha Dewa. Yàrá aṣọ green. Àwọn ilé. Múra bẹ́ẹ̀ tí tọ́kadà sọnù. Ọgbẹ́ni já lọ jàre. Wọ́n má bá wọn lè rojọ́ wèrè jáde. Ṣorí ó bẹ́tà kó accept nǹkan tí mo bá ẹ sọ. Ó ní láti sọ yes fún nǹkan tí mo bá ẹ sọ láti jọ ẹ. Let me tell you the real fact. No matter how rough the jungle is, zebra lines can never be raised. Kò sí bó ṣe lè ṣe tó nu ọgbà yìí tí o bá rí mi, ó lè wá òkè bẹ́tà. Confirm ni ó sọ yẹn o. Ó tẹ́ ọmọ kan tí mò ń wò ni. Mo kàn ń wo height ẹ̀yin méjèèjì. Damn, ẹ wà compatible àbí kí ló feel? Really? Yeah. Hey. Oh my God. Okay, má yẹ ká ṣe bẹ́ẹ̀ mọ́. Má jẹ́ ká wo pé bóyá mo ṣe ń toast ẹ. Jẹ́ ká gbà wípé a ti ń fẹ́ra. Now, jẹ́ ká gbé ẹ lọ ṣe fàájì. What's Tani? Me and you, man. You can't be serious. Honestly, I know you can't be serious. Don't share any. Baby, man, so kò sí nǹkan. Come on, don't touch me! How dare you? No, baby. I said, what's your problem? You must be dreaming. Don't touch me. Just leave me alone. Honestly, don't touch me. Kidding what? Can't you just walk away? Ewa. Yes. Ah. Babe, báwo ni jàre? Oh, I don't know jàre. Ṣàfi wọ́n ṣe bí ọ̀rọ̀. Oh, sẹ́yìn obìnrin bá ti sọ ẹ̀ wọ́n ti fẹ́. Èmi. Anyway, ká wọ́n fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀. How far pẹ̀lú assignment wa ṣé o ti ṣe? Ìyẹn kéré mo ti bá yín ṣe. You know you guys can't do anything without me. Tó bá ti ṣe kókó wá ká fẹ́ kọ́ lọ sí nítẹ̀yìn àbẹ́jọ́. Dúnú, ẹwà kí ló tó máa ń ṣe ìgbéraga? Ẹ mọ̀ kọ́kọ́ náà. Àwọn bọ̀dá ẹ̀ nù mọ̀. Yẹ́rọ ayé ẹ̀. Wá fẹ́ máa tẹ̀lé wọn lọ. Hello. Tani. No, mo kọ. Ṣé mi ló ń pè? No, mo kọ appreciate them. Are you okay? Ẹ gbà mí kẹ́. Bí mo ṣe kó ìgbẹ́jọ́ bíi Boko Haram. Mi mo yàtọ̀ nù wà títẹ̀ Regina náà. Ṣojú Wálé Balógun ni. Next time, next time, don't try that with me, okay? Idiot. But Yes, around there. I travel. You see, can you not go from Casino so of course you know my movement. Wàá mọ bí tí mo rìn sí at the time. Wàá mọ gbogbo bí mo ṣe ń wọlé, bí mo ṣe ń jáde, but you have to understand. It's just that there is something very catchy about you, and I can't explain it. But it is well. Kẹ́lẹ́ máa wò kò kí n ṣe bẹ́ẹ̀ yẹn o. Ṣé mo pé ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin ó le gan? And I really have to take my time before saying yes to you because mo fẹ́ ṣe nǹkan tí mo máa later lọ regret. Wunmi Latokele, from my head to toe, do I look like somebody who is not real? It's not written on foreheads, you know. But anyway. I'm sorry. Sorry. All right. Look into her eyes and tell her she did it. Yeah. Why? Why what? Why what? Hey, why? You're an adult for crying out loud. How will you make the toilet on the floor? Me? Shut up! O tún fẹ́ máa parọ́. Bó ṣe máa ń ṣe nìyẹn, wọ́n máa parọ́ ni, wọ́n máa pariwo. Tẹ́ ẹ máa ń bẹ sọ̀rọ̀ wá dákẹ́, wọ́n ló lo. I'm sorry. Ọmọ máa ń sọ fún ẹ gbogbo àwọn jẹkújẹ tó máa ń jẹ yẹn. You know, I don't know.
It's just so unhealthy. What can Jojo she? What my toilet only flush? What nonsense? Honestly, me o meant to toilet. Shut up! People ain't saw drop that thing and go and flush. Now! Oh girl, you my baby see me. Honestly, get out! But you know it's excuse me. Attend to it. Shut up, flush! How market? It's now fire me day. What's up? How you day? What are you? Baby, don't. Oh! Sorry, we're not seeing what fake human hair. Don't ever. Did you hear me? Don't read my lips. Don't ever. I'm just saying hi. Get out. Ẹwà. Jọ, kí ló dé tó ń kí àwọn girls yìí náà? Ṣé o máa ń sọ ẹran mẹ́ran kí kọ́kọ́ pa ni? Àwọn ilé ìkẹ́. Please. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé ó máa bá mi sọ̀rọ̀? Why? For what? Why? Okay. You know your big sister is here. Ẹwà, just go. Olórun yìí. Ó dájọ́ àwọn ilé ìlọ mẹ́. Ó mọ̀ wéjú wọn lọ. Ó mọ̀ kọ́ ló fi dájú wọn lọ. Auntie Pupa. Ọmọ ọ̀dọ̀ wa ni. Even the father is a slave. So read my lips. Don't ever dare look into my eyes and tell me shit. You know what? Even black is beautiful. Forget it. I want to get. I will let it. No, that's dog. What that baby fake? Man, you fake. Oh my God, John. Now, never see story. Now, what I see. Aburo wala ambassador. And trust me, I'm going to fix and fuck up. Mo máa ń sọ fún ẹ, ìwọ ló kí ń gbọ́. Ìwọ ló kí ń gbọ́, Ayọ̀mídé yóò ní gbọ́ mi. Oh shit, I'm so angry right now. Olórí burúkú ni gẹ́ yẹn. Pick up my glasses and let us just leave this campus. Get out, get out, get out, get out, get out. Orí ìpínlẹ̀ ìṣe. Sorry, but I have something to tell you. I can't. I'm still lurching. What's funny? See, the spirit is high. At the level tower, you don't break it down, okay? What kind of joke is that? I'm a virgin. Honestly, I don't like this. So first of all, me stage tabara ke mo le sọ̀rọ̀ fún ko ma believe me. So mo le sọ̀rọ̀ fún ko ma doubt me. I don't like this.
Wo, baby, nǹkan tó ṣẹlẹ̀ ni pé I promised my mom on a dying bed pé mo máa ní sùúrù dìgbà tí n bá marry kókó tó bá fẹ́ mi sílẹ̀ ló máa jábàálẹ̀ mi. Mo dẹ̀ ti ní sùúrù gan. Ṣé máa wá dá kó jẹ́ pé ìsìn ni mo máa break promise mi? Unbelievable. Okay. Wọ́n jẹ́ pé lóòótọ́ orí tí ìmọ̀ kọ́ mi. Ẹ̀jẹ̀ ní lọ́wọ́ fún ọmọ fẹ́ àwọn ọmọ. Are you serious? Oh my goodness! Thanks, darling. You know I love you so much. Alright. Baba. What's up? I did hold down. Má bínú. No, at all. Hello. Ẹ wá tó mi. Ẹ wà tó máa ń. Yeah, baby. Má bínú ọ̀rẹ́ mi bí mo dá ẹ lóye. Báwo ni ṣe ráìsì mi? Ìgbìmọ̀ díẹ̀. Ọ̀fọ̀rẹ́tì. Ní wọ́n á fi babe rẹ̀ ni kó lè mọ̀ pé adé ẹ̀ ti get serious. Ọ̀rẹ́ mi, you have to be serious. It's serious. This is mojú lọ sọ́jà. Ó yàtọ̀ sáwọn ọmọ líle. Líle o, ṣé o ti jú ni? Má ti jú o ti jú. Are you shy? No. Are you sure you're not shy? Má shy o. Bóyá máa ń ṣe nìyẹn tó bá wà ń ta ṣe gan tó ti jú bọ̀ one on one. Mo máa ń tọ́jú ìtìjú sápò ẹ̀. Kí lè máa mú kí lè máa jẹ? Are you shy? I'm not shy. Don't be shy o. I'm not Ọmọ ní wàhálà ọmọ bó ṣe ń lọ. One problem ń dọ̀. Báwo ni arrangement? How far? Very soon, Andrew dey go ahead látọ̀dà fún àǹtí mi. So mọ́mí ẹ̀ ló wá ń dá àdúrà báyìí. Irọ́ náà la máa ń bẹ. Ọ̀rẹ́ mi, mo kọ̀ wọ́n pé I need láti check ẹ̀ náà ni we need to rush. We need to go. Mo ti arrange yàrá fún yín tẹ́ máa sùn náà. I need lots of people. Mọ́mí máa sọ. Ṣé mọ́mí wọn àbí títí ẹ̀? Ìyá ní age tó wà yìí, mọ́mí máa sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi, jẹ́ wọ́n lọ fi àwọn. Wọ́n sí ọmọ ní ni wọ́n ti wà yìí. Má lọ wuyẹ̀. Báwo ni mo sì máa understand? Pẹ̀lẹ́. Ọmọ mi. Ká ní mo mọ̀ pé lẹ́ẹ̀tì ṣúgbọ́n ẹ̀ bí màá ti fi díṣẹ́ látara. Bàjẹ́ ti gbé ohun ẹ̀sìn fún ẹ̀gbọ́n wa tí bá mi ṣàtàmẹ́ǹtì ẹ̀. Kò sí problem but inú mi ṣàdùn pé a achieve nǹkan tó fẹ́. Ok, mi bàjẹ́ ní kéèyàn kan gbé ẹ bọ̀. Ta ni mo lè pè yẹn náà o? Ẹjọ́ tọ̀dẹ̀ ń rò látàárọ̀ ló wá fà gbogbo fàlàfàlà ìlú rẹ̀ lálejò. Ó wọ́n sọ. Má bẹ́ẹ̀ ní ilé jọ. Ṣé olówó bike lọ́wọ́? Are you sure? I'm fine. Mo kàn pé mọ̀ mi máa bínú ni because time ti lọ. Let me attend to my guest, okay? All right, darling, take care. No problem. Ó dàárọ̀. All right, bye. Buy one get two.
Will you shut up? You shut that mouth of yours. Don't know. Ṣé bó sọ fún mi pé you were a virgin? So ń gbà tó dẹ̀ jẹ́ pé virgin yẹn ni. Bó báwo lóyún ṣe fò mọ́ ẹ? Ṣé o fẹ́ bí Jésù ni? Mommy, it wasn't intentional. Oh, it wasn't intentional. So oyún kò dédé fò mọ́ ẹ kó o lè bí Jésù Kristi. Àbí ṣé kò intentional? Ó ṣáà ni mo ṣe mí ìtọ́ ọkùnrin kan. Àbí kí ló ń bá mi sọ? Ẹ gbà mí. Ẹ wo madam, èmi tí ẹrù kìíní kan sí. Ṣé rí ìṣọ́ọ̀tì mú wá ní orí kékeré? Èmi ń wò pé bóyá kó tó sọ sí jù mí bó bá lọ bí irú agbádágbò àti ọ̀gbọ̀ wọn lè bá ṣe. Ẹ̀rọ bí wọ́n ṣe fẹ́ẹ̀kì ẹja ìfẹ́ lómi tí ó lè fẹ́ kó fún tó jẹ́ pé fẹ́ẹ̀kì ojú àkọ́ máa jẹ. Bàbá ìsọkúsọ ní ìṣe. Ṣẹ́rí tẹ́ ẹ̀ bá máa bọ́ ọmọ wí tó mọ bá ṣe. Kéèyàn bọ́ ọmọ wí. Kí ló mistake wo ló wà nù ilé? Tẹ́ bá wo ewo bó ṣe funfun. Ẹ wojú ẹ̀ náà. Ẹ wà tẹ́lẹ̀wọ́ ẹ̀. Gbogbo ohun tó máa ń ṣe àfihàn wípé obìnrin lóyún ló wà lára ẹ̀. Ẹ wonú ẹ̀yin ojú ẹ̀. Ẹ má tẹ́lẹ̀wọ́ ẹ̀ kẹwò. Ẹgbẹ́ alábàárà lẹ́yìn kẹwò bóyá máa funfun ni bí ò ní funfun. Mommy, I don't want you to get yourself worked. Ewa, look into my eyes and tell me you're not pregnant. Excuse me. Èmi àti ẹ mọ̀ kó lóyún. Ayọ̀mídé say something. Virgin Mary, talk now. Aṣáàmọ̀ bó ṣe ń lọ. Ayọ̀mídé. Ẹ máa jọ. Ẹ bá ní ẹni òfin ẹjọ́ nítorí ọmọ ìlú tẹ̀kí ní bàbá yìí. Gbogbo ń tẹ́ bá fẹ́ láyé ẹ̀gbẹ́ náà ni. Even nǹkan tó bá bímọ, owó hospital, owó ṣẹ́rí ẹ̀wọ̀n á máa bè but mi ò lè fi sílẹ̀ nílé. Ó máa kọ́ àwọn ọmọdé yìí ní kọ̀kúkọ̀ fún mi. Ó máa bà ayé àwọn ọmọ yìí jẹ́. Lọ́mọ tí mo fọkàn tán, bọ́yẹ tí mo ná lé lórí ni. Mo ń ṣe school, mo ṣe everything. Kò sí tí mo ṣe fún àwọn ọmọ mi tí mi ṣe fún. Gbogbo ìgbésí ayé mi ní ṣọ́ọ̀bù ọwọ́ ẹ̀ ló wà. Mọ́mí ti sọ̀rọ̀ ẹ lè wá máa lọ àbí mọ́mí wọ́n jẹ́ ìlú. Ẹ dé bá mi wọ́n. Bẹ́yìn ẹ pé jẹ́ bẹ̀ wọ́n kọ́ bọ́ wá bẹ̀ wọ́n wọ̀nyí. Àwọn ọmọ yòó. Ẹ wà, ó disappoint mi. Ó disappoint mi. Níwọ̀n tí mo ti ń dé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ báyìí pé ọmọ yìí kò sì wá sọ mí dẹ́ni ẹ̀tẹ́ pátápátá. Why? For God's sake. Níjọ́ lọ sọ àìlélẹ́dẹ̀. Ìwọ mọ̀ pé ẹlẹ́dẹ̀ ni ẹ máa gbé góòlù sí lọ́rùn tí ó wà gbé ara ẹ̀ lọ́rùn ẹ̀rẹ̀ tí ọmọ yìí ra mọ́nú ẹ̀rẹ̀ tí góòlù lọ́rùn. Ìwọ mọ̀ gẹ́gẹ́gẹ́ sórí ibẹ̀ ọwọ́ sọ àìdọ́mọ lẹ́lẹ̀. Ó disappoint mi tó pọ̀ gẹ́. Mi ti expect àwọn dọ̀dọ̀ yẹn rárá. Oh shit. Dádì mi, ẹ má bínú sí mi. Mo yé jẹ́ ni mo ti ṣàlàyé fún yín yẹn. Ojú ló tì mí. Torí ẹ̀ ní òjẹ́ tètè sọ fún yín. Ojú ló tì ọ́. Gbogbo ti sọ̀rọ̀ bíi pikin. Káàtì ẹ̀ pé òkèrè lọ́jọ́ orí dákun sí ọ̀dàgbà bọ́dì ni. Nígbà mo lórí burúkú wa wọlé tí ẹ jábọ́ gíláàrí wọ́n mọ̀ pé wọ́n ti bá a kan jẹ́ lọ́nù ni. Dádì. Àmọ́ ìmúkúmu tí wọ́n ti mú ọkọ̀ ìgbésí pàápàá tó sọ àti máa tura ẹ̀ yọ ọkọ̀ mọ̀ sàn lọ́dún sí ẹni wíwá. Jẹ́ kí n sọ kíní kan fún ọ. Mo fẹ́ kó o ṣe ẹkún kọ́ solúsàn mo fẹ́ kó o ṣe lè fún mi bó ṣe wáyé. Ṣèlérí fún mi pé kò sí nǹkan kan tí ó so yunrun rẹ̀. Tèmi bá mi o. Ọwọ́ ọmọ yìí o tún tẹ tọ́tù ni o tún tẹ tọ́tù ẹkún. I don't understand you, for real. Me, they like my dog free. Mo ti rọ̀ ẹ́, mo ti bẹ̀ ẹ́, mo ti sọ. Have a drink. Okay, fine, o mu alcohol. Sugar tó máa mu olóòmù. Ó lè ṣe bí o ṣe mini. I don't have time for this. If something is wrong with you, tell us. Ṣé torí kò sóbìnrin bí báyìí? O lè máa ṣe báyìí náà. Ṣé a máa wà nílé báyìí sọ̀rọ̀ ni? I don't freaking understand. Ọ̀rẹ́, nǹkan tí mo notice ni pé lọ́dà ń pé a force ẹ wà kúrò nílé ló ṣe ń hùwà bó ṣe ń hùwà yìí. If not, she's not supposed to be behaving like this. Ẹ wà ayé lóko máa ń tẹ̀lé ọba ìfẹ́lẹ́fẹ́lẹ́. Kò dẹ̀ fi jọ́kàn decide pé òun fẹ́ padà sílé. So tó bá lè máa ṣòro nǹkan lọ́wọ́lọ́wọ́ tó ń ṣe definitely something is wrong somewhere. Ẹ wà gan ló yẹ kó lè máa sọ̀rọ̀ fún ara rẹ̀ sí yẹ kó lè sọ fún wa pé nǹkan báyìí ló ṣe ẹ wà kí ló dé kí ló ṣẹlẹ̀ gbogbo wọn sọ fún wa. What's wrong with you? Oh, what is it now? Say something, Ewa. Talk. I was raped. Raped? I could take it.
Listen. I can't take it anymore. Calm down. Who raped you? I was raped. Who did it? It's too much. I can't just take it. I can't take it anymore. I can't even get over the trauma. I was raped. The hell, man? What are you fucking talking about? Why was sitting down here? I was raped. Wọ́n lọ rape rẹ̀. No, me rape. Ó ṣe kí ni? Calm down. Ẹ̀wọ̀n mi tilẹ̀ tó lọ. Ọjọ́ tí máa wọlé ṣùgbọ́n tí máa jẹ kú dànù mi rape rẹ̀. Ẹ wo àgbàbọ̀ bá yé mi. Kí ló fi rape jẹun o? Mi ti bá obìnrin lájọṣepọ̀ rí láyé. Kí ló dé tó ń ká lòlù? Ẹ ní sùúrù ẹ mọ ohun tó máa ṣe ṣe bá máa pa náà ni ṣe bá máa pa ni. Jẹ́ kí n fún jẹ́ ẹ wo dọ́kítọ̀ tó yẹ dọ́kítọ̀ pé kí n tó wọ̀ kẹ́mà tó nẹ́ẹ̀sì ara mi. Àwọn tún lẹ́nu ọ̀rọ̀. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ má stain ara yín mo ẹ̀kọ́ àlọ́ pàtì gbórí báyìí kó jọ pílò tí máa ti gbórí ẹ̀ sílẹ̀ ìwọ máa fún nílàdí èmi á gbá nǹkan mọ́ lórí ìwádìí ṣe máa gbẹ́sẹ̀ wá tẹ̀ fọ́. Ó yẹ kó rí jọ. Mi ò láìkí bẹ́ẹ̀ ṣe sọjà fún mi. Ẹ dẹ̀ mú gbogbo ọjà ẹ́síkàtà ẹ̀ kí ló ṣe yín? Ṣẹ́yìn nìkan lọ́mọ ni. Mummy, ẹwà ló yẹ kó máa tọ̀. Mo dẹ̀ máa ń sọ fún all the time. She's just too stubborn. Mummy, ṣé àpànìyàn ni? Ṣé àtọkọbalẹ̀ jẹ́ ọmọ nìyí ni? Ṣé arúgún ọmọ nìyí ni? Torí bí mo ṣe ń wọ ẹ̀yìn tí o ti ń dàbí arúgún lójú mi. So tí ọjà mi bá dànù tàbí tí wọ́n ṣe rightly, ìwọ ò lè bọ́ síbẹ̀ kó ṣọjà ayé ẹ̀ dáadáa. Ó máa dúró dẹ wà. But Mummy, èmi feel pé all the time ẹ máa ń fẹ́ insist pé kó jẹ́ wà ní kó ṣe and ẹ wà ló mọ bó ṣe arrange. I don't know. I don't even know where to place some of those things. Really? Níbi tẹ́ ti ń gbowó? Tó jẹ́ pé èmi ọ̀la owó lẹ́ ń gbà lọ́wọ́ mi ọmọ àṣẹ bẹ́ẹ̀ fún yín. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé gbogbo tẹ́ ẹ̀ ṣe fún mi ọmọ adọ́rú ẹ̀ àṣẹ mẹ́wàá ẹ̀ fún yín. Tó jẹ́ pé tí mi ò bá ti sí ṣọ́ọ̀bù tàbí tẹ́wọ̀ ò bá ti sí mi nílé wọ́n lẹ̀ nice customer. Wọ́n máa ń complain wọ́n ní tẹ́ bá dé bá ẹ máa lejú mọ́ wọn ẹ máa ṣe rájàládá ẹ máa ṣòṣì bí ẹran aṣẹ́wó. Ẹ ti ẹ̀ ń jẹ́ kó mọ̀ pé mọ́mí yín ló níbí. Wọ́n fi ṣe yín ni wọ́n fi kà ṣe yín ni. Èmi ló ń sọ fún pé tí má gbẹ́ tí ẹ̀ pàpàpà. Ẹ má bínú jàre. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run àtẹ̀sí wọn kò ṣe dáadáa. Ṣe dáadáa. Ọmọ yín ti máa ń bá ń bí yẹn mi ò rí ẹ̀. Àlàáfíà ló wà. Ayọ̀mídé ló ń sọ. Ayọ̀mídé. Kò wálé ni. Anytime tó bá wà lára rẹ̀ ni mo bí rẹ̀. No problem. Ẹ ṣé gan and thanks for your patronage. I appreciate it gan. Kò attend sí wọn. The last time there were a movie, I don't know if you like it. Oh. All right. Feel free. Okay. Sorry. Rí ẹni lady tó sáré kọjá níbi ìdí. Níbí báyìí. Bẹ́ẹ̀ni. Ẹnìkan kan kọjá níbí báyìí. Mo ti ń jáde inú ilé ní ìsinmi. Kò sẹ́ni bẹ̀rẹ̀ tó kọjá níbí. Ẹ ṣe wá. Thank you. Mi ò ṣe mistake náà. Ìwà tó mi ni mo rí. Dájúdájú lady ti lóyún lóòótọ́. Okay.
nǹkan tí mo pè é fún mi mo kàn fẹ́ help látọwọ́ ẹ̀ mo dẹ̀ bílé pé wọn náà lè ṣe fún mi. ṣé kò sí. ẹ náà ju pé mo fẹ́ kó bò mí láṣìírí sórí lẹ́nu ijọ́ mẹ́ta ẹ̀ mo kàn máa rí pẹ́rù máa ń bà mí mo kàn máa dédé wú ìyàwó ni á dẹ̀ dàbí ẹni pé ajá máa ṣe mọ́ mo dẹ̀ lọ́ọ̀bù ìyàwó mi gan gẹ́gẹ́ bó ṣe mọ́ àsọ̀rẹ́ ẹ̀. mo wá wò pé ọ̀nà owó ni ìjà yẹn fẹ́ gbà wáyé tó máa bírèkì wa mo wá rí pé kó má jẹ́ pé àwọn ìwà tí mo ti wù sẹ́yìn gẹ́gẹ́ bí ìbàjẹ́ tí mo ti ṣe sẹ́yìn lọ́tún lósì àwọn Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní ìbàjẹ́ ọjọ́ kan tán lógún ọdún àwa lè rò pa ti ṣe àti gbàgbé tó jẹ́ pé gbà tí mi ò lérò ló máa jáde àṣírí tó wà láàrin mi àti ẹnìkan mo mọ̀ pé tó bá gbọ́ sí ó lè dá wa lálẹ́ nǹkan tó jẹ́ kí n wò pé mo láti pè é bó ṣe máa assist mi any day anytime tí wà tí ìtùnú ìyàwó mi bá jókòó tẹ́ bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mo fẹ́ kó máa print mi àṣọ ọmọ jẹ́jẹ́ as a gentleman pé ìwọ Ọlọ́run máa sọ orí yẹn báyìí bí tèmi náà kó jọkọ mi so that gbogbo kíní yẹn ò ní lè hàn jáde tó ló mọ̀ pé Ọlọ́run ti dé kò sí nǹkan tọmọkùnrin wá lé ní tọ́lọ́run ti ṣe fún mi ẹlẹ́ẹ̀kejì gbogbo ìwà burúkú yẹn mo ti wọ̀wọ́ ẹ̀ bọ̀lẹ̀ past tense mi nígbà ìmọ̀ so àwọn nǹkan yẹn mo fẹ́ kó ṣe fún mi kó bá mi ké pàṣírí ẹ̀ tó jọ wà láàrin mi àti ẹ̀. Nẹ̀yọ́ ọmọ slang tá a máa ń gbé ńgbà yẹn after you na you mi ò lè you be my person lọ́jọ́ kọjọ́ mi ò lè jẹ́ ojú ẹ̀. One thing you should know for sure is I cannot. Wọ́n pè mí wá sọ fún mi lè wá wò pé kó ṣe bọ́ bó ṣe ń lọ ó máa ná ẹ lówó. Ṣọ́ọ̀fẹ́ ni wọ́n fẹ́ kí n ṣe fún. Bẹ́ẹ̀ni gbàgbé mi tó bá jẹ́ tó owó ni àsìkò tí mo wà yìí. Èmi gan-an ń pè ní owó. Gbá tí mo sọ fún ẹ, èyí ni fẹ́ fún ẹ. Jẹ́ dúró náà. Gbogbo àtẹ́mi ò tí ì ní. Ṣé bí ọ̀lọ́ máa ń fún mi káàtì ẹ̀ níṣẹ́ bí mo máa fi ń ṣe. Bó máa ń fún mi lówó náà. Now mo ti wá wà òkè. Kò sí nǹkan tí mi lè fún yàn. Ọ̀há béèrè nǹkan lọ́wọ́ mi á ní ṣe fún ẹ. Yàtọ̀ fún pé mo ti ẹ̀ nídìí help lọ́wọ́ ẹ̀ kó kàn sọ fún mi pé níyè o mo need assistance ẹ̀ mo need iye kan. Má fún ẹ náà. Máa rí nǹkan tó wà lérò gangan ni máa ṣe fún ẹ. Sẹ́lẹ̀ kan ṣe. Lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé wàá jọ òfin síwájú? Okay. All right, ó ṣe gan. Ọláwálé, sórí mi ni kó má travel. Bó ṣe fẹ́ travel gan dídùn inú mi mú pọ̀ sí. Àmọ́ kò ní wù mí kó wá lọ àlọ́ ọ̀wọ̀ yìí. Tó bá ti travel, gbìyànjú láti máa rántí ilé kó máa wá sí ilé lóòrèkóòrè. Àti pàápàá tó bá ti wà lè kọ́lé sínú ìlú yìí. Ó máa dùn mọ́ mi nù o. Torí pé àwọn àgbà bọ̀ wá. Wọ́n ní ilé torí yẹ kankan òun ni àbọ̀ sí mi oko. I understand me, but me, my very busy schedule. Okay, for me, so I'm calling and there. See, the truth is, I tend to call it, I can take if you believe on only my good. So why this stress? Oh, nǹkan tí mò ń rí ó yé mi o. Àgbà torí yẹn ó dàbí ilẹ̀kùn ni o. Àgbàlagbà rí inú ilé ròde. Tó bá lè gbìyànjú láti ṣe nǹkan tí mo wí yìí inú mi máa dùn. Àwa lè sọ bóyá ìyàwó ẹ̀dẹ̀ ni ò fún ẹ láyè láti wá ṣe nǹkan sínú ìlú. Ìyàwó ẹ̀ báwo? Èmi kọ́ ọ. Ṣẹ̀rí gbogbo ìgbà ni máa ń sọ fún pé kò tẹ̀ try láti kọ́ lè pọ̀. Ní ìsìn torí tá a bá lọ́mọ tó a lè máa kọ́ àwọn ọmọ wa lọ. Kọ́ tiẹ̀ lọ́mọ orí. Àbí ṣé mi? Ṣé wọn náà kọ́ ọ̀gá sí ìyàwó ẹ̀ ní ìsìn? Ó ṣe mo dúpẹ́ ìyàwó mi. Olórí rẹ̀. Gẹ́gẹ́ bí ìwọ ọ̀rọ̀ tó sọ, ọ̀rọ̀ náà wá kùn ẹ̀. Ìwọ náà máa bá ń parí iṣẹ́ yẹn. Jọ̀ọ́ gbìyànjú láti máa bá ń fi kọrin sí ilé etí. Ṣó ti gbọ́ kó lè wá kọ́lé sínú ìlú. Tó bá lè ṣe léè fún mi inú mi máa dùn gan. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú mi. Anyway, ó ti gbọ́. Ó mọ bó ṣe máa mú mi náà, she knows how to get me. Mo ti gbọ́ bí ti báwo ṣe ti gbọ́ pé ọmọ kọ́lé sí. Ti gbọ́ lọ wá drink fún ọ lọ fi fẹ́ ọjọ́ fún ọ.
máa ń kọ́ mi torí bẹ́ẹ̀ ni méjèèjì ṣe ìdúkẹ́ jẹ́ èyí tó lè sùn àmọ́ ṣe wá níbi tẹ́ ń lọ náà ilé ọkọ àwọn tó wọ́n pè nílé ẹ̀kọ́ ṣé mọ̀ fún wọn yàwó èlé torí ìyá yín kọ́ lè fẹ́ lọ bá ń bẹ̀ àwọn nǹkan tèmi tolerate àwọn ìyá ọkọ yóò ní gbà ó. kinní kan wà téèyàn gbọ́dọ̀ ní o wọ́n pè ní ìwà òun lẹ̀ṣọ́ tóbìnrin múròde bẹ́ẹ̀ ẹ ṣe wà yìí ẹ láṣọ múròde kọ́kán. Wunmi ṣé bí aláṣọ tó pọ̀ gan àwọn tẹ̀ra fún wa gan-an àti ìwọ̀tán àbí àǹtí mi ṣé aláṣọ tá máa fi jáde ni. ìtòhún dẹ̀ ní pọ̀ ju tèmi ló dẹ̀ máa ń bọ́dà. Oh my God aṣọ òmúròde tí mò ń sọ ìwà ni mò ń sọ̀rọ̀ ẹ̀ ìwà lobìnrin múròde táyé ń wò mọ́ lára tó máa lọ́mọdé ìlẹ́wà tó bá lé ẹlẹ́wà ẹ kò lẹ́wà bíi tèmi ni ẹ mú wà mí rárá tó bá yẹ pé mo nírú ìwà burúkú tẹ̀ ń wù yìí kí n máa ṣaláì gbọràn káàkiri mi ní pẹ́lẹ́ bàbá yín kọ́lọ́n kó bá mi fọ̀rún kẹ́ àìsí bí bàbá yín kẹ̀dẹ̀rẹ́ mi mọ̀ bóyá òun ló yẹ kẹ́ jáun tẹ́ yà ọ̀rọ̀ kò yé yín tó ibi tẹ́ẹ̀dẹ̀ ń lọ yìí àánú yín ṣe mí ẹ̀kọ́ tẹ́ ẹ̀ lọ kọ́ ń bẹ̀ tuntun ni it is more than I love you that guy that wants to die for you will end up killing you tẹ́ ẹ̀ bá mọ tẹ́ ẹ máa ṣe ẹnu ẹ tó yá ìwà sùúrù tó lù and you too ṣé o mọ̀ pé tó bá ti ń gbé wa máa gbà tó bá ti ń gbé wa máa gbà ṣé torí pé jẹ́ pé mi nìkan ni mo raise him did I kill your father ṣé èmi mo pa bàbá yín ni àwọn tó dẹ̀ fi ń dẹ́pà tó fi ń ṣe rọra àti ilé wọn lọ on this your case náà ni mi ṣáàyè jẹ́ kẹ́ wá bà mí láyé jẹ́ you all you need to do is listen and do what I tell you ó dẹ̀ máa ṣàǹfààní fún yín ìwà rere ìwà yín sọ you need it ẹ̀ka ọ̀nà ẹ̀ka sísá tọkọ yín bá ní kẹ̀ṣọ́njẹ ẹ̀ṣọ́njẹ mo ti kọ́ yín bẹ̀ ṣe ẹ̀ṣọ́ máa ṣọ́njẹ fọ́kọ lásìkò ẹ̀mú nǹkan tó kọ yín fẹ́ naturally sexually everything I have taught you I went into deep sexual training fẹ́yìn méjèèjì did I do it kẹ́lẹ̀ bá àwọn kẹ́lẹ̀ tọkọ yín lọ́rùn. ká nígbà tó ti ṣe rádaràda sára ni mo ti lé ẹ padà lọ́jọ́ tó ṣe èyí táwọn ikọ̀ ìyẹn ló fi ya má wọrí mo máa ìbú kúrò lára ẹ báyìí èmi mo sọ bẹ́ẹ̀. pé màmá máa wò wá náà. màmá akínyín náà ni màá dẹ̀ máa padà mi ní báyìí gbé bẹ́ẹ̀. èmi ò fẹ́ o mi ò fẹ́ o mọ́mí sí máa dé nsìn wọ́n máa ní ẹ wo píkẹ́ nǹkan tó fi sínú wọn ata yìí ò ti pọ̀ jù iyọ̀ yìí ti pọ̀ jù ọbẹ̀ ti pọ̀ jù gbogbo ẹ̀ ti pọ̀ jù mi ò fẹ́ o kó má wàá kí èmi màá máa kí yín. ta ló fẹ́ wálé ẹ̀ náà tẹ́lẹ̀. Wọlé àwọn ọkọ ọmọ mọ̀dámọ́nù àwọn ọkọ ọmọ ọ̀gánù ṣe rí èyí tó wà lápá bíu èyí yìí nù òun lọ́kọ̀ ọ̀tún ṣe wá rí kejì tó wà lágbá bíi èbó nù tẹ bá gbé èbó tó fi gbé èbó àbí bí ọ̀pẹ̀rẹ̀ ìmọ̀ lọ ló èbó ìmọ̀ lọ ìmọ̀ ń bọ̀ ìmọ̀ lọ ìmọ̀ ń bọ̀ níbo ti wà. ẹ dákun kí ló kọ tèkejì náà. ètò òun Ọláwálé ni Ọláwálé. Ọláwálé yẹn òun ni ọkọ Ayọ̀mídé. òun lọkọ Ayọ̀. so níyì yẹn òun lọkọ Ọ̀túnnú. Bóyá wọ́n ti tàbí ọ̀nà àìjẹ́. Go nice. èrò pọ̀ gan o gidi ọlọ́run ló ní ká gbóyè tètè mo ti jẹ ẹbẹ kéèkì ìbàdí tán. kìdí sẹ́fíìsì wọn yà. 3 degree ní kámẹ́rà wọ̀ wọ̀nyí. wàláyé ní sanni. èyí bá dé mọ́ wò ní yẹn ní ìwò bá. ẹ bá ya èmi gan wẹ́dà èyí jọ bí corporate. ọgbà. wàláyé mo ti yọ ní ìwò yàrá yìí. ẹ má pẹ́ o. ọ̀nkú tí mi ẹ mọ̀ mí o
ẹ jẹ́ kọ́kọ́ mi tètè wọlé wá bá mi o kí má da gbogbo ẹ̀rù fún yín o. ẹ ti gbàgbé pé I'm a married man as well so ọkọ yín gan gbogbo nǹkan tó wà lórí ẹ̀yin ló gbé lórí so ẹ má ti rò pé kò ní tó bá jáde in fact kò lè lo 2 hours níta ẹ̀yin gangan ló gbé sórí ẹ má wọrí. tó ṣe wá pẹ̀ ṣe tó kàn múra ní látàrọ̀ àbí iye ti dọ́gbọ́n bí sáàpù. Èmi wá máa pín sí méjì pásí lọ mo máa dọ́ọ̀bù ẹ̀ síjọ́ ni wà á lọ ráwọn pípín wà á jẹ́ kọ́ mọ̀ pé kọ́ máa bì because àti dáhùn dúró so wà á lè wà á lè dùn ní ọ́fíìsì. Sórí ẹ̀ máa pọ̀ ọkùnrin tí mi ẹ jẹ́ kọ́kọ́ mi tètè dé o. We're playing it on the other side. Okay, Ọ̀túnla. Emma. Yes. I'm going to Bobby, oya, go. Hey, má sọ̀rọ̀, má dúró gbà ní fún ẹ, gbàgbọ́ ẹ. Má tún. Ṣé wàá kọjá síwájú? Tó bá. Mi ò sáájú, mi ò sáájú. Oya, tó báyìí. Má fi bọ̀ fún orí ẹ̀ tó bá pariwo. Wọ́n ní má sọ fún mi. Bákan náà ni o, ní ìtì mi, àwọn fámìlì ẹ̀ lè ti fi kọ́ mi lọ́rùn báyìí. Mọ́mì náà sọ pé àwọn ti lọ sí police station. Ṣé mi ò ti jórí burúkú báyìí ọmọ ọlọ́mọ? Ọlọ́mọ má jẹ́ ẹjọ́ pọ̀ ọ̀sán gan o. Mi sunkún. Ó máa wá. Àwọn tọ́jọ́ jáde rèé mo dẹ̀ sọ fún yọ ọkùn tí mi mo dẹ̀ jẹ́ kọ́kọ́ mi tètè máa bọ̀ ní wọ́n dé sí wọn apẹ̀lẹ̀ ọkọ mi láti jọ mélòó. Madam tòótọ́ ni àjọ jáde ni ojú yín náà ni wọ́n náà máa já mílẹ̀ lọ́nà bá a ṣe ń lọ kí bá wọn lọ wo àwọn nǹkan tó ní kí bá wọn wo in fact ẹ wo after 2 hours àyíjọ sọ̀rọ̀ kó tó di pé wọ́n dé aago wọn tí ẹ wá lọ mọ́ rárá kì í ṣe madam ẹjọ. Kò sísá mi ṣé ẹ mọlé àwọn ọ̀rẹ́ wọn kan àbí àwọn numbers ta lè pè tó possible pé kán wà nílé wọn. Ayọ̀ àwọn mélòó ni mo mọ̀ mọ́ mo ń kọ́ rẹ̀ àwọn tí mo dẹ̀ mo pè wọ́n gbogbo wọn láwọn ò rí tí mi ní kẹ́ bá mi bẹ̀ kó bá mi mọ́kọ mi. Ẹ wo àǹtí mi a máa ní láti tẹ bọ̀dá yìí nínú dáadáa nínú because ẹ̀yin lè sọ pé ẹ lọ drop wọn síbi kan ó lè yẹ kẹ́ wọn bí tán lọ àbí náà. But the few people you receive any urgent call or any trouble. This is going to be a bit hard, but I think the option that is left, your money like to check mortuary or something. Kí ló ń ṣe mortuary? Kí ló ṣe bẹ́ẹ̀? Ẹ bá sọ fún mi ṣọ́kọ mi ti kú ni. Ẹ sọ fún mi mo kú o.
ti pẹ́ o tí mi ló mọ ọ̀rọ̀ jáde. madam. àǹtí mi ẹ mọ̀ pé ìwàkúwà la máa wá nǹkan tó bá sọnù wọn ò sọ pé kọ́mọ lọ wá wọn sí mọ́ṣúárì káàtì ẹ̀ ní láti wá wọn ni. báwo lè ṣe ń bara jẹ́ báyìí. ọ̀pẹ̀lú wa kí ló ṣe wò tó bá rẹ̀ kó sun ẹ̀jẹ̀ bí owó ojú ẹ̀ o ṣé kò lè máa sunkún báyìí tó bá yẹ bá ọlọ́run mọ òwò ẹ̀ lára wá sì ti bọ́ máa ti fa gbogbo fine boy òṣìṣẹ́ yìí jẹ́ àbí tó ń dárúgbọ̀ sí àti àmì tó ní pé ó yìnbọn bàtà ó ń ṣe kínní bí owó ojú ẹ̀ rárá. wá èmi ò pọ́n gbogbo white tó wọlé o mo lè sáré sọ di rainbow fún ẹ. ẹ wo sùúrù ẹ wo. kí ni kó bá pariwo màá fìbọn fọ orí ẹ̀ dànù wọ́n máa ń gbọ̀n. ṣé kò ń ṣọ̀gbẹ́ni ìlàrí lẹ́kan tó gbé mọ́tò tá a gba mọ́tò lọ́wọ́. dìdìrì yìí ni lókè wáyé. òun náà ni o òun náà ń dírun. ẹjọ́ tó ń lọ lọ́wọ́ nǹkan kí nǹkan tó bá fẹ́ kí n ṣe fún yín máa ṣe. àwa kó bá gbẹ́nu òṣì ẹ̀ dànù ṣé mo jolè lójú ẹ̀ ni orí kan tó wọ́n bá ìsinmi jù ni wá ago tí mo wọ orí kan tí mo ju ọmọ kan tó ń sọ ni ajolè níṣojú ẹ̀ ni àjẹ́ kó bá yí ẹ o. ọ̀sán wà dáadáa lélẹ́yìí. ọ̀sán wà dáadáa ni. ó yá nà. ẹyin tó kí ló ṣẹlẹ̀. ó yá màmá nìyẹn. ọ̀sán wà ẹ̀sìn jókòó díẹ̀ ọ̀sán wà dáadáa lélẹ́yìí. báwo ni wọ́n ṣe ṣe wọ́n ní kó ká kúrò. kí ló ń bò. kí ni jọ́jọ́ káwọ́ kúrò jẹ́ kí ni nǹkan. kí ni mo jọ èèyàn tó mọ̀ rí. so o fẹ́ sọ pé ó mọ̀ mí àgbẹ̀ ó dáyàn mọ̀. ṣé ó dáyàn mọ̀ ni. wọ́n dẹ̀ wọ ojú. ó mojú yìí. Dídé tó bá tó fẹ́ kí ìbọn fọ́ orí ẹ̀ dáa. Pẹ̀lú nǹkan tí mo ṣe mú ẹ. Àìdá mi. Àdé mo rí bóyá sáàtà mi. Ayé mi. Lọ sí. Tí wọ́n máa gbé àti mi. Lẹ́nu ẹ̀ àdáwà sórí irun orí ẹ̀yìn kò ní dábàá lójú ẹ̀ pẹ̀lú kan bá ti lọ sí. ṣó tán ẹ báyìí ìwọ ó bà ayé mi jẹ́. Jọ́ni ṣé ti ṣẹlẹ̀ yìí ìṣẹ́jọ́ mi wọ́n bẹ̀ lẹ́bẹ̀ oṣù ó yẹ sàmì mo ní oṣù àmì mo ní kó sàmì. wọ́n bẹ̀ lẹ́bẹ̀ ẹ̀yà àwọn ẹlẹ́rìí lè parọ́ mọ́ èṣù kọ́ báyìí wọ́n lè èṣù ni o èṣù àbí. kí ni máa wo iye ọjọ́ yìí kókò kó wo èmi náà láti ṣe irú bẹ́ẹ̀ yẹn wọ́n rán mi nìyí Mary ló rán mi o. ìyá kan jẹ ọ̀rẹ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí kó dẹ̀ mọ̀ pé ìyá tó bá jẹ ọ̀rẹ́ mi àbùkù tó bá kù ó kàn mí náà nìyẹn. tó ẹ̀ mo ṣáà ń pẹ́ ta ni mo lè gbéṣẹ́ yìí fún o ọkọ̀ after neyo na neyo kò sí ẹlòmíì náà nínú ọgbà yìí na you. ẹ̀rí ọ̀la mi tí má bàa gbọ́ èyí dáadáa ó ń jẹ́ kí n mọ̀ pé ọmọ kan wà tó sexy tó wà òkè gidi gan but láwùjọ àwọn èèyàn ó máa ń ṣe bí innocence ó máa ń ṣe bí gentle so that wọ́n lè máa pọ́nlé pé àwọn ọmọ yẹn dẹ̀ káàmù àbí. ó fẹ́ máa ṣe bí àná sàbí ó fẹ́ máa gbọ̀n ọ̀rẹ́ mi gragra. ṣọ́ọ̀bù tó ṣe bẹ́ẹ̀ jọ ẹ ṣọ́ọ̀bù ń gbowó báńkì kí ló kàn wá kó bá jẹ̀bẹ̀ jẹ́ ẹjọ́ sábẹ́ para wa ní lórí torí bó jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ máa fi ẹ máa bùgá ọ̀rẹ́ mi. now nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ ni pé kí n bẹ tẹ̀sán fẹ́ rí àbí. ìwárà o nǹkan tí mo fẹ́ simple ó kéré bíntín báyìí nínú nǹkan tó lè ṣe ẹ kò bá mi gbé ni kẹ́ ẹ̀ nà fẹ́lẹ́ báyìí ilẹ̀kùn tó ná tì yẹn ẹ ṣí ìlú ẹ lù báyìí kẹ́ ẹ lù ya kẹ́ ẹ lù bẹ́ ẹ balẹ̀ ọba jẹ́ fún. ṣèkì má tán ẹ gbogbo iṣẹ́ tó ti ń gbé fún mi eléyìí ni mo like jù
gbà bẹ́ẹ̀ ó ti sweet jù màá sì nǹkan kan fún ẹ because like job tó gbé wá fún mi torí mi bá jí mo lè má gbà kọ́ bọ̀ má jẹ́ ká sí because ẹ̀yẹ́ bí wọ́n pè é sí ọ̀kẹ́ òkè ìyá o wàá fowó tẹ̀lé nǹkan tí kan máa ṣe fún ẹ ni pé nǹkan tó ràn mí ibi tó ràn mí má jẹ́ jù bẹ́ẹ̀ lọ fún mi. I trust you now. After you na you. èmi ti set point ó yá fún mi ní nǹkan tó dára pọ̀. No, ma fún ẹ later now. Orí mú ẹ jáde now. I go give you, I go start to you. a jẹ́ kí n tẹ̀lé òun ọ̀bẹ̀lẹ̀ ò ní fẹ́ méjì. Mary Mary ọ̀rẹ́ tún. Ó ṣe wò lè kí n dá sẹ́rí àwọn tó ń lò ó ṣe nítorí nǹkan tó bẹ̀rẹ̀ ní àti òkòlò ìyẹn tóbi lọ́ba ọmọ tí mo bí fún ẹ àmọ́ wàá ṣe kinní kan fún mi ṣé o mọ̀ pé àwọn Yorùbá ló máa ń sọ pé àánú ojú òkè ń jẹ́ ká tọwọ́ bojú ẹni tí èèyàn dé bímọ kan fún ó ti kúrò lálẹ́ ẹni ṣebí ìtùnú ló rán Mary tó rán ẹ sí mi èmi náà wá fẹ́ ṣe same thing sí máa ń rán ẹ padà sí Tùnú torí mo fẹ́ fi ẹ ṣe pàṣán fún mo fẹ́ kó o bá mi fìyà jẹ kò ní ṣe o kò ní ṣe anything o wà kàn délé wà kàn máa nà ṣáà ni wà á máa nà gan o dẹ̀ need láti explain ara ẹ. but ìtùnú ò sẹ̀mí ó sẹ̀mí báwo ni mo sì máa jẹ́ pàṣán fún. ace ṣùgbọ́n látàárọ̀ tó ń sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ mi ò bẹ́ẹ̀ fa wàhálà o ṣo máa ṣe àbó ò ṣe. tẹ bá sọ bẹ́ẹ̀. good. tó bẹ́ẹ̀ sọ̀rọ̀. hello yeah hold on bẹ́gbẹ̀ sọ̀rọ̀ gbàkú bẹ́gbẹ̀ sọ̀rọ̀. hello. hello. ẹ̀gbọ́n mi Mojí ló ń sọ̀rọ̀. ṣé a máa pariwo jàre. Mojí. kí ló ṣe yín. yìí ṣojú. níbo ló wà. anyway ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn. ó lè fi nọ́mbà Mojí. mo fẹ́ kó mọ̀ pé bó ṣe ń rìn tó ń wọlé tó ń jáde tó ń jẹ tó ń mu tó ń sùn ìwọ àtìyàwó ẹ̀ gbogbo ẹ̀ là ń ṣọ́. tí n bá pàdé ẹ̀ jọkọ̀ tí n bá rí kápẹ́ kan àbí kẹ́sẹ̀ kan àbí kó forí gbá kò ṣàmù Mojí.
ẹjọ́ tó lọ ẹjọ́ sí. Shut up. Pariwo jù lọ ṣe. Calm down now. Ṣé àtà wà bí ṣé àjọ olè lójú ẹ̀? No. Ó jọ pa fẹ́ tọrọ owó lọ́wọ́. No. How are okay, man? Ṣé wà kàn corporate ni? Mo kọ́ tí mo ní ìdẹ fún. Àbí kí fọ́ orí ẹ̀ dá. Rárá ẹjọ́. Ó yá máa rẹ́rìn. Ó ti fake jù. Mo ní kó máa rẹ́rìn. Bá mi la ẹsẹ̀. Kí la ẹsẹ̀ mi ẹjọ́ kí ni mi kí lẹ́sẹ̀ mi kí lè ṣe. Ṣe dáadáa, àwọn tèmi fẹ́ ṣeré ni o, kò yẹ. Àwọn tèmi fẹ́ ṣeré àti. No. Màá máa fún ọ̀fọ́ orí ẹ̀dá mi ò ní ìdẹ o. Ó yá máa rẹ́rìn. Máa rẹ́rìn o, kí ìrẹ́yìn ẹ o. Ṣé mo ṣe máa ń ṣe é lé nìyẹn? Thank you. Ó yá. Nice one. Lásẹ̀ náà, mélòó ló ti ṣe? Ó ní kó máa rẹ́rìn, ó ti pariwo. Ó ti pariwo. Fẹ́m. Ó yá. Máa yàtà, kí ló ṣe tó lè rẹ́rìn? Ọ̀rẹ́ ni o, mi wà pẹ̀lú ẹ o. O bẹ̀ta, mi ìrẹ́yìn ẹ o. Ó yá máa rẹ́rìn. Kí ló ṣe lè? Ó yá. Máa rẹ́rìn. Ó yá já mi lóhùn náà, kí ló ṣe ẹ́? Eyín ẹ̀dà. A ní kó máa rẹ́rìn. Wọ́n wà lórí ẹ̀. Àtìgbà tí nǹkan tó ti ṣe ní ti ṣẹlẹ̀ sí ní ti jẹ́ǹtì mi. Ṣé kìí ṣe pé níyẹn ń parọ́ pé wọ́n jó òun gbé? Ṣé níyàwó apá àdúró yẹn torí obìnrin ni? Ọlọ́run, wọ́n má jẹ́ kó gba níyè mọ́ mi lọ́wọ́. Àbí kí ni tó mọ ìbéèrè tó ń bi mí ẹ̀? Rárá, àtìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ̀yẹ ti ṣẹlẹ̀ ló ti chẹ́ǹsì mi nílé. Kí ni mi ò bá ṣe fún ẹ? Wá dé pè mí wá ṣàlàyé fún mi. Bá jẹ́ kó béèrè ní ìwà àgbà. Wàá pè mí, wá ṣàlàyé fún mi, you know I'm understanding. Ìtùnú, kí ni mo gbọ́ tó tún sí? Wípé èmi fẹ́ ìyàwó mi síta lẹ́nu ẹ̀. Ìtùnú. Anyway, mi ò ní ẹni tí mo fẹ́ bẹ́ẹ̀ pọ̀ jù pé mo fẹ́ kọjá torí mo ti lọ ṣiṣẹ́ látàárọ̀, mo dẹ̀ dé ń sìn, mo fẹ́ wọlé, mo fẹ́ relax. Ṣùgbọ́n kí ni ìyẹn lára? Oúnjẹ, òun mu, ó dẹ̀ ń gbádùn. Ó ti yé, mo fi Ọlọ́run bá bẹ̀ ẹ́, má ní mi lára. Má ní mi lára! Mi ní sọ́ọ̀dì yẹn lọ, ata nǹkan tí mo sọ yìí, tó bá tún sọ anything lórí ẹ̀. Kí ló fẹ́ ṣe? O fẹ́ bọ̀ mí? Ìtùnú. Ìtùnú, mi ò fẹ́ wàhálà mi ìdẹ̀fẹ́ kí sùn lè mi àti ẹ̀ papọ̀ o. Ìtùnú, mo fẹ́ kọjá, jẹ́ kí n kọjá. Báwo ló fẹ́ ṣe lẹ́yìn? Yàrá! O ti lé kókó sí ẹ̀kọ́ jáde. Yàrá! O ti lé kókó wa. Ìtùnú. Don't tell me you are sorry. Ọ̀rọ̀ pé mo bẹ̀ sí. O sì kì í. O sì kì í. O sì kì í. Ọba kọ̀ ọ̀rọ̀ pé mo bẹ̀ sí. Wọ́n ti kú ọdún mi. Báwo? Tó ẹ bá bí ẹ. Wọ́n ti bá ń gbà lọ́kọ̀ọ́ lọ́wọ́ tó ń gbà àwọn fámìlì ẹ̀, àwọn tó jáwé ẹ̀ jẹ́ wọ́n ti máa ń tọ́jú ọkùnrin yẹn. Tẹ̀mí kọ́. Ó kú ọdún mi. Ọdún mi.
mo dára mo ti kú o ìyá jẹ mi ìyá jẹ mi omi ojú mi o ìrì kankan ìṣàlù mi níyì tí mi àjẹ mi. ọkọ mi ló lóyún ọkọ mi ló dẹ̀ lọ́mọ torí mi ò mọ bí mo ṣe fẹ́ sọ wípé wọ́n fipá bá mi lò pọ̀ báwo ni mo ṣe fẹ́ sọ irú ọ̀nà wo ni mo ṣe fẹ́ sọ pé wọ́n fipá bá mi lò pọ̀ òun ló lóyún òun ló dẹ̀ lọ́mọ tó bá ti dé nsìn máa yà sọ fún pé mo ti lóyún òun ni mo dẹ̀ lóyún fún àbí kò jù bẹ́ẹ̀ lọ. Wow! Oh my God! Just guess. My lady. Because just Okay, fine. I'm 2 months pregnant. Yes! You're 2 months pregnant. We're joking. I'm serious. For real? Yeah. Pregnant! God! Damn it. Now the marriage is strong. I know I'm a man. I know she's a woman. Good. But I just be no, mi ò fẹ́. Obìnrin lè mi fẹ́ mi dẹ̀ tún sọ fún ẹ tẹ́lẹ̀ obìnrin mi fẹ́ o. àti agree. Ọkùnrin ló gbọ́dọ̀ jẹ́. No, mi fẹ́. Mo sọ fún tẹ́lẹ̀ fún obìnrin lọ́wọ́. Ṣe sùúrù nù. Because I'm actually going to surprise you. But sorry, we'll message you. Ọmọ nǹkan tí mo rẹ̀ ni. Tell me. Bóyá kí n sọ fún wọn ní Wait, not yet. Look, I should be surprised. You know, we'll just go pay our ABC, then drop the news like a bomb. Bam! You know. mo lè sọ fún sísá mi ṣá. No. Yeah. Don't tell her to yet. Pregnant. Are you sure you are not mad? You are mad now? What you are with now? So for me. Okay, can you explain this? What? Kilele! You and another man? Olawale mi kọ́ lélẹ́yìí o. Serious? No, èmi kọ́. Àkóbá. Ta ló jọ? Àgbègbè lẹ́yìn mi kọ́ lélẹ́yìí o. Ta ni tí kò bá ṣe wọ̀ ta ni? Ṣéun dáadáa wú. Láwọn alẹ́ ẹni yìí tóbi kọ́ èmi kọ́. No, mi ò dáyàwó mi mọ̀ náà. Mi ò dẹ́ni tí mò ń bá gbé wọ̀. Ó tóbi. Ẹni yìí jọ Ṣótáyọ̀ o. Ó jọ Ṣótáyọ̀, ta ló jọ Ṣótáyọ̀? Gé actress yẹn. Ṣótáyọ̀ Bella. Ẹ ṣe mi ìwà dáyàwó mi ò nínú mọ̀ yàtọ̀ nínú ìyàwó mi àti actress. Wọ́n lẹ́yìn mi kọ́ ọmọ tó ṣọ̀rọ̀. Okay, Photoshop ló jẹ́ kó tóbi. Ṣó fẹ́ bẹ́ẹ̀ fún mi ni? Olórí burúkú ènìyàn játidàtí. Bàbá náà fún ọlọ́mọ sí wọn là ṣe dáadáa. Ọmọ la fún wọn sí ni àdéhùn òbíde ohun tó sọmọ dà. Kí ló ṣẹlẹ̀? Jókòó. Yọ̀rọ̀ má dọ̀bálẹ̀. Jókòó. Ṣé jókòó? Kí ló tún dé? Èmi mo ní kí n kọ́kọ́ pè yín tẹ́lẹ̀ ó tó di pé wá pè mí àmọ́ nígbà tí mo ti rí pé ẹ ti bẹ̀rẹ̀ sí ní bínú látòrí fóònù mo sì wò pé ìyàwó mi ti wá fẹjọ́ sùn nínú ìyẹn mo sì ní kí n máa bọ̀ kí n wá explain bó sì jẹ́ ẹ wò ó mọ̀ pé tí máa sọ̀rọ̀ fún yín wọ́n ní kò rí bẹ́ẹ̀ o sórí ìyàwó mi jáde lọ mo dẹ̀ rí pé ìmúra tó mú yẹn ó lè pẹ́ kó tó wọlé
èmi náà dẹ̀ ti ń lọ síbi iṣẹ́ wọ́n sọ fún pé kó má pẹ́ kó tó dé o kó bá mi dáná sílẹ̀ ní ìfẹ́ láti fi iṣẹ́ lẹ́yìn ó tán o bí ìyàwó mi ṣe fà kékọ́rí nì ó sì bẹ̀rẹ̀ sí ní pariwo ni ṣẹ́rú ẹni mo jẹ́ ni sọ́nra ẹ̀ fún mi lẹ́rú ni ó sábẹ̀ sí rẹ̀ pariwo lé mi lórí èmi ló ń bá wí báyìí ó sì mú flower vase tó wà lórí tébù ni ó sì là mọ́ mi ni. mo kú o. nígbà tí màá bá mi bá ìwọ ló bá mi mi tí ẹ mọ̀ kọ́wọ́ mi ti kán mo bá ní kí n dìde pé ó sì tó báyìí fún mi mo sì ní kò ń sá lọ nìyẹn pé bóyá mo fẹ́ bùn ìjà ojú tó máa gbé sẹ́gbẹ̀ẹ́ kejì báyìí. ó ti gbé mímọ́ mi irọ́ ni níyì ń pa níyì. If you don't keep quiet. If you don't keep quiet. If you say any more words. If you say any other thing. Ìtùnú kò sára tí mi ní fi ẹ́ dá. Ṣé nígbà tó ní kó ní ọmọ yẹn? Níyì ìdáríjì mi. Ẹlẹ́gbẹ̀ẹ́ òkú ní gbèkè. Torí mo ti fi ẹ́ rí látàárọ̀ ni. Mo ń sọ̀rọ̀ burúkú sí lọ́wọ́ òun ló wọlé. Ṣé èmi náà mọ̀? Kò ṣe pé bóyá mi ò mọrú ọmọ tí mo bí. Àmọ́ ṣẹ́yìn ò lè rí ọmọ báyìí. Kókò wá wò níwò wípé ọkùnrin ṣe bẹ́ẹ̀ ó lè jẹ́ òun náà ló fà. Mi ò lè dárú ẹjọ́ bẹ́ẹ̀ torí mi ò gbàdúrà kẹ́yàn máa ṣọmọ báyìí fún mi. Bọ̀tẹ̀ mímí sọ fún mi ṣé màá ní igi lọ́gbà mi ò ní mèso ẹ̀. Ṣé o ti wá ráyè ẹ̀ báyìí? Ṣé o ti wá ráyè ẹ̀ báyìí? Wọ́n ń tọ́ sọ́lé ayé ẹ̀dá. Adúrú rọ́bà tàbátà ó dẹ̀ wá pa fún mi against you. Mi rọ dídí yìí pa ní ìwà ẹ̀. Will you shut up? Mi rọ dídí yìí pa. Má fọwọ́ bí àpò ẹ̀ ọmọ ọmọ àlè olóṣì dákúdà sí. Òun ló ń bẹ́ẹ̀ lọ́yẹ̀ ni òun nìyẹn. Jẹ́ kò tán bí ọkọ tó ò tí ì bímọ fún ọwọ́ wo ló fẹ́ sì délẹ̀ ọkọ tó ò tí ì bímọ fún ọwọ́ wo ló fẹ́ sì délẹ̀ sórí pé títì ẹ ti bẹ́ẹ̀. Torí tó bá yá sí ẹ lẹ́ ń wọ́ mọ́ báwo lọkọ ńgbà tọkọ ò bá lè ṣojúṣe wàá lọkọ ò bẹ ní àjọṣepọ̀ báwo ló ṣe fẹ́ ṣojúṣe ńgbà tọwọ́ ti kọ́ torí kò lè sọ wọ́n délẹ̀ báyìí mọ́. ṣáàjẹ́ kí n máa lórí ìpínlẹ̀ ìlú wa ṣáàmú mi torí Ọlọ́run ṣé ò ní kúlẹ̀ kọ́kọ́ ẹni. Why do you have to lie? Ṣé ìyẹn ló bẹ̀ tọ́sí àbí kò kúlẹ̀? Oh my God. Oh my God. Ẹjọ́ ń lọ ni ẹjọ́ máa kó mi bá nílé nìyẹn. Wọ́n ní kò. Ìgbà wo ló dá lápá kan? Ìtùnú, ìwọ ló sọ fáwọn pẹ́rẹ́ǹtì ẹ̀. wípé èmi náà ẹ̀ fọ́ lójú àbí. àmọ́ màá jẹ́ kó yé wípé tí ọmọ bá gbọ́ngbọ́n kó lọ ìyẹn gà ọgbà àti sí sórí tójú ẹ̀yìn ìṣe sáà wá sí bẹ́ẹ̀ wá sí wàá rí fíìmù kankan sí. Jẹ́jẹ́ máa kúkú lọlé wa. wá sí wàá rí fíìmù sí. sójú kan ló sì ń dùn ìkéjì máa tẹ́lẹ̀ mi. Yóò jẹ́ máa lọlé wa lọ́rọ̀ wọ́n ti kú o. Bẹ́ẹ̀ ni yìí. Níbi ti pa mí. Jọlá mi inú ọkọ yẹ bí o ṣọkọ mọ bí o fọkọ mọ bí o fọkọ mọ o. Ajé ìdí kúrẹ́. Mo ti ń ṣàkíyèsí ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó ṣe bákan kò sì yé mi. Ó wá dún bí ìwọ̀n dárònú. Kí ni ìbá dé kí ni ìbá ṣẹlẹ̀? Àti pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà èmi náà ń láwọn àlá kan sí ọ rádaràda àti báyìí. Ó wá tójú sú mi. Kí ni tí ń ṣẹlẹ̀ gan-an jẹ́ mọ́? Dádì mi, òótọ́ ni pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ti rin àwọn ọ̀nà tí ò mọ́kàn. Mo ti gbé àwọn ìgbésẹ̀ burúkú kan. Mo ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ burúkú kan. Mo ti ṣe àṣemáṣe tó pọ̀ torí mo ti balẹ̀ jẹ́ gan. Bẹ́ẹ̀ ni, ìwà burúkú tí mo dẹ̀ wù yìí mo fi gbẹ̀san ni.
tí mi bá gbẹ̀san yìí ọkàn mi ò ní balẹ̀ tí mi ò bá gbẹ̀san tí n bá kú re mi ò ní sùn re. Dami wọ́n sọ̀rọ̀ kọ́rọ̀ mọ́ kí ló wá dé tó o ṣe báyìí ọba ti fẹ̀sán lẹ̀ fọlọ́hún ọba alágbára nìkan lọ́mọ ẹ̀sán san fún fẹ́ẹ́ dà ọba ti fẹ̀sán lẹ̀. mo gbẹ̀san lára ẹni tó bà ayé mi jẹ́ ni lára ẹni tó kó bá mi ẹni tó da ìrìn àjò ayé mi rú mo ti rẹni tó fún mi lóyún bẹ́ẹ̀ ni ẹni tó jábàálẹ̀ mi tó fi tiẹ̀ kó bá mi. ọ̀dà ńgbà ẹ̀ wá ríra yín bolẹ̀ bọ́rọ̀ dé o. ó ti balẹ̀ jẹ́ gan-an o. kò sí méjì tó gbé mi bá bí lónìí bí kò sí gbogbo tí ń ṣẹlẹ̀ ní àbàtà ẹ wá wò ó tẹ́ wá rí ẹwà tó gbé gbogbo ìpínlẹ̀ tó gbé ó gbé ọ̀pọ̀ jù. wọ́n ní orú àkọ́dá bí àdágbẹ̀yìn tó dá ẹ̀ lágbára gan ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ẹ̀jẹ̀ àgbà ọmọdé ní í ṣe ọmọdé ní í ṣe ẹ dákun torí Ọlọ́run ẹ̀jẹ̀ amójúkò ń bẹ̀ ẹ bàbá abẹ́ràn wí náà ẹ̀jẹ̀ àtún bẹ́ràn wí madam ṣe rí púpọ̀ nú ọ̀rọ̀ yìí náà ó wà látọwọ́ tẹ̀yìn náà ẹ pé ń sáwò ẹ rí ká pé ẹ lémi kúrò nù lé ibẹ̀ sí lémi kúrò ní ọ̀rọ̀ yóò ní dàsìkò ìdásírí ó fi tú àmọ́ gbà tẹ́ ẹ ti lémi kúrò lábẹ́ kádàrá ẹni tó jẹ́ kí gbogbo àkọ́mọ́ túnṣepọ̀ ń dà yìí bẹ́ẹ̀ ni ọmọdé ọkùnrin táwọn yìí yóò sá ti wá ẹwà náà wà nílé ńjọ kan wọn ò ti rìn kàtàkàtà wọn ò ti débi gbogbo òní ni mo ti rí yìí ẹjẹ àgbà gbogbo ẹ pátá abẹ́rẹ́ kádàrá ló ti wá ẹ̀dọ́ dúró ọdún ẹ̀dá kò mọ̀ náà bá bẹ̀ yín ni ẹ̀ṣẹ̀ wá rẹ̀yìn ọmọ yìí ọ̀nà ọba ó pèsè ọkọ̀ alábàríkà fún yín bẹ́ẹ̀ ni ó tún ké ni kéèkì ní sí ọ. ayé mi ti bàjẹ́. ẹ kó lórí burúkú ò lẹ́yìn ìwò yìí láàárọ̀ yín dárúgbó yín sọmọ lórúkọ àwọn ọmọ játijàti amúnibí ni ọmọ ẹran bíyẹ idiot. ayé rẹ ọba jẹ sórí bó o ṣe wà ẹ tí ìdàgbà ẹ sá ẹlòmíì ti lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún lé ọkọ tí ọ̀rẹ́ ni pè mọ́ ibẹ̀ ẹ̀sẹ̀ lọ́bẹ̀ náà ni ẹ sì pé ẹ fọkànbalẹ̀ ọkọ̀ alábàáríkà náà lẹ́rìí tẹ́ gbọ́ ẹ sì sùúrù. ìyá amúnibí ni ọmọ játijàti. bẹ́ẹ̀ ni lórí kíkẹ́ ni. orí ẹ̀ dàrú ṣá máa gbé ìgbà tuntun ẹ̀ bóyá wí. ẹgbẹ́ni sọ́njà rè máa gbá yín lẹ́nu ẹ mọ̀ pé kí mi ò dá yín lò kí ló dé ẹ kí ṣé o mọ̀ pé ó ya wèrè gan ṣé o mọ̀ pé ó gbádùn jọ kí lóun jókòó ṣe ó yá dìde gbogbo àwọn ẹrù ẹ tó kù èyí tó kéré àti èyí tó tóbi dìde kó wá lóko tó bá ń wá àwọn olórí ibú nọ́mbà 1 yẹn o dìde jáde bastard kó wá lóko gbogbo ẹrẹ jọ ó ṣí èrè wà kó gbogbo ẹrẹ wẹ́rẹ́ sọ́kàn yẹn. ìbùdó lọ́wọ́ ni yọ ìyàwó yìí. ti parí báyìí o. olórí burúkú ni ẹni wọ́n gbé ẹṣẹ́ pè ní abẹ́rẹ́ olórí burúkú ẹni òfò lélẹ̀ nígbà tẹ́lẹ̀ wọnú lẹ́mi tó wá bú mi ó dẹ̀ dúró olórí burúkú ọ̀dẹ̀ sí ń wọ̀ mí. mò ń gbìyànjú àti pé ànáyìn mò ń dúró dé. ó mọ nǹkan tó yẹ kó ṣe fine boy mo fi ẹ́ sẹ́nu géètì olórí burúkú ní dáa. pẹ̀lú bínú ṣe bí mi sọ olórí burúkú ní dáa wọ́n lọ sí ó tún jẹ́ kó wọlé kó wá máa bú mi nígbà àwọn olórí burúkú kò ní dáa fún ẹ bí mo ṣe sọ yẹn wọ́n lọ sí abẹ́mi kọ́ ló lọ fẹ́ gbà mí ìjọba sáwọn. ẹ bá mi bí Ọláwálé Ọláwálé lónìí. Ayọ̀mídé ìdíjọ́kọ̀. má jẹ́ kí n jókòó mo wà ókè mo ṣe wà báyìí ètò ẹ kí wọ́n báyìí. èmi mú ní kó dìde jókòó ọlọ́run ní tẹ ìpínlẹ̀ mo yọ̀ǹda ìwọ̀n jókòó. Ayọ̀mídé sórí bí irọ́ bá lọ fún 20 ọdún ọjọ́ kan ṣoṣo báyìí ni òótọ́ máa bá òótọ́ ti fara wọn àti rídìí òótọ́ ẹ̀yin ọmọ ọ̀sìn tí ẹ bá ń ṣe ń gbà yẹn tẹ kàn ń rìnrìn tí ẹ ń gbégbèsè tí ò yẹ ká ẹ gbé ẹ mọ̀ ń gbà yẹn àbí kò yé bẹ́ẹ̀ ìgbà tó bá ṣẹ̀ wá jálé yín lójú báyìí ẹ̀ṣẹ̀ máa mọ̀ lọ́rọ̀. ẹ̀jẹ̀ òun mo ti mọ̀ bó ti jálé mi lórí ìsìn àwọn ẹ bá mi bọ́ lọ́wọ́ ni ètò ọkùnrin ti ẹjọ́ àánú mi torí oyún inú mi ètò. jẹ́ ń sọ fún ẹ
Ọláwálé ti travel. Ọláwálé ti travel. Ìṣòpọ̀ Ọláwálé ti travel. Ṣé màmá á tún ẹ̀? Mo ní irú ẹ̀ lé mo bírú ẹ̀ lọ́mọ débi pé màmá á tún ẹ̀. Ó ti travel. Àmọ́ nǹkan tó fẹ́ àwa mọ̀lẹ́bí sọ ni pé gbogbo ìgbà nígbà láti sọ pé òun láti dé. Kété wọ́n gbọ́ mọ́ ni. Èmi wọ́n ń kọ́. Lẹ́gbẹ̀ẹ́ ìjọ. Ọkọ mi mo fẹ́. Love ọkọ mi kú ẹjọ́ bá mi bẹ̀ bóyá kẹ́ bá mi bẹ̀. Kẹ́ bá mi bẹ̀ ìjọ sá. Ìjọ torí ọ̀nà. Nǹkan tó wà ń bẹ̀rẹ̀ pé èmi máa máa pè màmá tún rọ̀. Kò sí nǹkan tí ó ṣòro ṣe níwájú Ọlọ́run. Tó bá ti bímọ yẹn àwa máa gbà, tó bá ti dé bóyá máa gbé ọmọ yẹn lọ́dọ̀ sí. Láyé máa bá sọ̀rọ̀. Mo ti gbọ́. Ìwọ lè ṣọmọ bẹ́ẹ̀. Èmi á gbìyànjú gbogbo agbára èmi náà máa. Ẹwà ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ pé ó kò fẹ́ kó forgive fún gbogbo àwọn ìwà tí mo ti wò gẹ́gẹ́ bí ìwà ìmọ̀ tẹ́lẹ̀ àbí tí mi ò mọ̀ pé ẹni tó máa padà wá jẹ́ ìpín mi ìfọ̀kànbalẹ̀ mi ẹni tó máa jẹ́ èèyàn tó jẹ́ pé òun ni ó máa jẹ́ ìdùnnú mi dọjọ́ alẹ́ mo padà sí nǹkan tí ó dà fún mi ọjọ́ tó lọ lọ́run máa jẹun kan wọ́ kan yẹn ìgbà tí inú ẹ̀ bá ń dùn ó fi bá mi fi ọ̀rọ̀ mi sọ́kàn kò lè gbogbo gé ìgbà tó bá ti wọ́n ọjọ́ tó lọ náà mi ò mọ̀ pé oúnjẹ alẹ́ mi mo fẹ́ gbé fólógbò jẹ náà gbogbo wàhálà tí mo fà lọ́tún mo fẹ́yàwó lọ́tún mo fẹ́yàwó lọ́sì ó ti yé ẹni tá à ń sọ yìí náà ó gbọ́dọ̀ bímọ fún mi náà ẹni tí mo wá ṣe nǹkan tí ò dáa fún Ọlọ́run wá padà ní ọlọ́mọ mi ọjọ́ tó lọ náà dáríjì kò lè jẹ́ ká máa gbégbé rọ̀ kí ni bẹ́ẹ̀ bọ́lọ̀ fà Ọlọ́run bá wọ́n bá ṣe yí ó tí mo fẹ́ sọ ìgbà tó ti wá sílé tó ti wá dájú ìsọ̀rọ̀ wọ́n lè mọ̀ fún náà kí ló kù tó ìfẹ́ ṣe mo ṣàmọ̀ pé àwọn olólùfẹ́ máa wò ó kí n má rí ọkọ̀ wò kí gbogbo ayé mi jẹ́ sí gbogbo ọjà kí ni ìdùnnú mi tí mi ò bá rí ọkọ̀ fi ṣáájú orí tí mi ò bá rí èèyàn tọmọ mi lè wo ojú ẹ̀ tó lè kún bàbá àti pé tí ò bá ń ṣe ìdílé tí mo ṣe fún mọ́mí mi kan tó ìṣèlú wọn pé ìrìn ọkùnrin tó bá já ìbálẹ̀ mi ló máa já sí orí mi olùgbàwọ̀ náà ọ̀nà tó náà ń gbà yọ sí mi ìwọ náà ló jábàálẹ̀ mi ìwọ náà ni mo bímọ fún Ọlọ́run tóbi lọ́ba o Ọlọ́run tóbi lọ́ba. Ọlọ́run adé dáríjì ọ̀nà wá wò ó pé ìgbé ayé rere tèmi àti ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé yìí Ọlọ́run àti ọjọ́ kó dojú báyìí lọ ṣùgbọ́n ó ṣe ń fẹ́ mi. ẹ̀wù ẹ̀dá bó ti rí ọ̀pọ̀ àyè ẹ̀dá ìbàjẹ́ 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 ló ń báyé jẹ́ ìbàjẹ́ ìbàjẹ́ ayé ẹ wá wo ìwà ẹ̀dá ó dá mi lójú gbangba ìwà ẹ̀dá ló ń sáyé lókun. Bàgbàdùn bá tètè yan lórí ẹ̀bẹ̀ bó pápẹ́ títí á di koríko bó jẹ́ peter bíbẹ̀ náà ni ló mọ̀ ọ́ ṣe méjèèjì máa ló lẹ́sàn kẹ́mọ̀ dájú bíbàjẹ́ pákó lápọ̀jù òǹtẹ̀dà ọ̀kà sí ọ ò lè fà kú wá ó ń dá mi lójú gbangba òkè wẹ̀dá ló ń sáyé lógún.